èmi àti wọn wà ní court Esabod ń fún mi ní kéèsì ó ń fún mi ní good case ni. ẹ̀yin tèmi ẹ kú dédé ìwòyí ẹ kú àsìkò yìí ṣé dáadáa lẹ wà tó lónìí ẹ fi ara balẹ̀ kí ẹ gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú fídíò yìí látẹnu Lizzy Anjorin ẹ̀yin èèyàn nínú fídíò tí ẹ̀ ń wò lónìí yìí ọ̀rọ̀ pọ̀ gan ni nínú ìwé kọ́bọ̀ fídíò yìí ẹ farabalẹ̀ kí ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan láti gbọ́ bí ó ṣe ń lọ nínú fídíò yìí. Esabod gbogbo bóyá ń ṣe ṣó yẹn èdè ni kì í ṣojú lásán ìyẹn ò tiẹ̀ kàn wá èmi Tọ́pẹ́ Lizzy nǹkan tí mo kàn mọ̀ ní wípé anybody tó bá lọ lísìn sí ṣó wọn ẹni yẹn ò lè ṣoríire èmi àtàwọn Esabod àtàwọn client ẹ̀ tó ń gbéṣẹ́ fún gbogbo àwọn court we meet in court gbogbo ọ̀rọ̀ tẹ́sàbọ̀dù ń sọ yẹn ó fi ẹ̀pù kéèsì mi ní ẹni pé mo avoid ẹ̀ èmi yé mi tí mo fi avoid ẹ̀ àtijọ́ tó ti ní platform àtijọ́ tẹ́sàbọ̀dù ti ń sọ̀rọ̀ ẹ fún mi lẹ́dàá kan tó ti ṣoríire ní platform Esabod ọjọ́ òní Lizzy Anjorin ni ọjọ́ Lizzy Anjorin bẹ̀rẹ̀ sí ní ṣe social media ẹ mọ èèyàn tó ti pàṣẹ mi kọ́lé ẹ mọ èèyàn tó ti pàṣẹ mi ra ilẹ̀ ẹ mọ èèyàn tó ti pàṣẹ mi dọlọ́mọ ẹ mọ èèyàn tó ti pàṣẹ wá ṣoríire. So if you always go to their platform ọlọ́run sọ pé orí burúkú ṣìkúnú ayé tó fẹ́ ṣe nìyẹn ẹ má máa sọ ẹ́ ń bì báyìí I don't listen to them. ṣó àwọn Fọlá tí mò ń ṣe é sí àti Àdótòṣì àwọn nǹkan tí Fọlá fẹnu ara ẹ̀ sọ ni mò ń gbé wá èmi dẹ̀ kọ́ ni wọ́n kọ́ lọ fún wọn àbí ńgbà tọ́rọ̀ kọ̀ràn inú mi dẹ̀ dùn wípé ọwọ́ ọkọ mi ti tẹ̀kú dà ó ṣe sọ wípé bọ̀ Fọlá èmi ni mò ń sanwó ilé ẹ̀ ẹni tó bá dẹ̀ gbọ́ nǹkan tí Fọlá ń sọ ẹ rí i pé Fọlá ń sọ̀rọ̀ bí ìgbà tí Mr. Lawal pé kó lọ máa lu ọ̀tá mi ní jìbìtì kó má fẹ́ mi the same Fọlá ló wá pé Mr. Lawal ní jígólò àwọn nǹkan tí mo fẹ́ kẹ́ pay attention sí nìyẹn. This lover come over here ó gbọ́ ariwo òfò ariwo ìbànújẹ́ tó ń pa yẹn ojú ti tiẹ̀ ìwọ ti ṣòfò ó ti ṣẹ̀sìn olórí burúkú ẹ̀dá ni ẹ́ ó máa yí ọmọ ọlọ́mọ bàjẹ́ àbí o mọ̀ pé what goes around comes around whatever you do to people will be done to you in billion folds whatever you do to other people's children will be done to your children in billion folds látọjọ́ tó ti dáyé ohun tí wọ́n máa ń gbádùn ni kò bá yí ọmọ ọlọ́mọ jẹ́. ìyá Mohbad Lizzy Anjorin ó ṣègbéyàwó ṣe bó dùn mú ẹ ó sáré ra kámẹ́rà àbí fẹ́ẹ̀nù ṣó kó lọ rìkọ́ọ̀dù Mr. Lawal wá it's okay how market ṣó ti rí wípé ẹ̀dá tó kó ọmọ ọlọ́mọ jọ tó ń fi wọ́n gòkè ọ̀la kò ní ṣubú sórí ẹ̀dá tó kó ọmọ ọlọ́mọ jọ ẹ̀dá tó kó ọmọ ọlọ́mọ jọ tó wá ní kọ́ lọ máa bá yí ọmọ ọlọ́mọ jẹ́ àtọmọ tiẹ̀ àtọmọ ọlọ́mọ tó kó jọ kò sí kankan tó máa gòkè ọ̀la nù yín kò sí kankan nílé ayé yìí tó máa gòkè ọ̀la nínú gbogbo yín ló ti yé now ìwọ jókòó a ó bímọ ìwọ ti ṣòfò ọmọ ti fojú sunkún ọmọ gbogbo abiyamọ láyé kó tó bá yí ọmọ ọlọ́mọ jẹ́ ọmọ ọlọ́mọ yẹn ò bá jẹ́ 100 years old Wàsíù Àyìndé ọmọ ọlọ́mọ ni Lizzy Anjorin ọmọ ọlọ́mọ ni Mohbad ọmọ ọlọ́mọ ni Ìjẹ̀ṣà ọmọ ọlọ́mọ ni orí pé ìgbà tó ń pèrè pètò lórí ọmọ títí ẹ kí ló ṣe ó sá lọ ó lọ fìgbà yẹn wá owó lọ àbí ẹ̀kọ́ ńgbà tó wá sórí burúkú ẹ tán tó náwó nàkúnà tó forí owó jódo irí mi tán ó wá resume fully àbí ó fẹ́ continue láti máa bá yí àwọn ọmọ ọlọ́mọ jẹ́ bó ṣe ti ń bàjẹ́ tẹ́lẹ̀ ọ̀run á bá yí ẹ jẹ́ tọmọtọmọ ẹ̀ kanlẹ̀ nígbà tó gbé very dark man tó bá jẹ́ pé báwọn ọmọ Yíbò ṣe dúró làwọn tí Yorùbá dúró fún bàbá Ìjẹ̀ṣà bóyá bàbá Ìjẹ̀ṣà ò bá padà sílé. tó ẹ̀yin èèyàn mi ẹ ṣáà ti gbọ́ nǹkan tí ó ṣẹlẹ̀ lẹ́nu Lizzy Anjorin ẹ̀yin èèyàn kí ni ohun tí ẹ̀yin lérò pé ó ń ṣẹlẹ̀ kí ni ohun tí ẹ̀yin lérò pé ó ń bí Lizzy Anjorin nínú gangan àbí kí ni ohun tí ẹ̀yin lérò pé ó máa ṣẹlẹ̀ sí màmá Esabod ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká pàdé ní comment section kí a lè sọ nípa ohun tí ẹ bá rò pé ó máa ṣẹlẹ̀. tó bá jẹ́ wípé